ń wò wá lẹ́yìn ìpàdé àlàáfíà tí Abdulazeez Adégbọlá tí a mọ̀ sí Tani Olohun ṣe pẹ̀lú àwọn olùpẹ̀jọ́ rẹ̀. Ó wà ní ìkàlẹ̀ báyìí láti bá wa sọ̀rọ̀. Abdulazeez Adégbọlá, a rí wípé ẹ ti parí ìpàdé tùbọ̀nù bí. Báwo ni ó ṣe lọ àti wípé níbo ni ẹjọ́ dé dúró báyìí? Ibi tẹ́jọ́ dé dúró náà ni wípé a wá láti jẹ́ kí a ṣe ìpàdé àsọyépọ̀ lórí tí àwọn agbẹjọ́rò sọ wípé àwọn olùpẹ̀jọ́ wípé wọ́n fẹ́ wípé táwa kébì fúra ní wá tọrọ àforíjì lọ́wọ́ wọn ní ojúsójú. Èmi náà sì pinnu láti wá tọrọ àforíjì lọ́wọ́ wọn lójúsójú torí pé kò sí ní tá fẹ́ gbà níbi kí àwọn fa wàhálà. Àti pé àforíjì tó wá tọrọ yìí gẹ̀ẹ́ tó ṣèròyìn mọ́ torí pé kó tó di òní ni mo tó wọ́n tọrọ àforíjì lójú gbogbo ayé níbi tí gbogbo ayé ò ti rí. Ṣùgbọ́n tó wá jẹ́ pé kí wá sí ọ̀dọ̀ wọn lójúkojú náà ni yóò tún wá mú ọ̀rọ̀ kan lábẹ́gbà ní ká máa fa wàhálà. Èyí tí mo ṣe yìí mo ṣe láti jẹ́ pé kí ó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ò lè bá yanjú kó bá dàbí pé bóyá bí àwọn ṣe ń ṣe ìgbìyànjú táwọn ọlọ́run tún fà sẹ́yìn pé Olóhun ò ní bẹ̀bẹ̀ láyé táwa sẹ́dẹ̀ẹ́nì gbàgbé lórí ọ̀rọ̀ yìí. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní lágbájá sí báyìí wọ́n ti ní irọ́ ni kí n tèmi. Àwọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé lágbájá síbẹ̀ àwọn èyí sọ pé irọ́ ni kí máa tèmi sẹ́kẹ̀bí ọ̀rọ̀ pé nítorí báyìí sọ ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ ó wá sọ pé irọ́ ni kí mi ọ̀rọ̀ pé òótọ́ ni àbí. Àwọn bàyànjẹ́ tó bá àwọn jẹ́ tó kó orí ibu tí wọ́n bá mi wọn ò ní kó orí ibu bá mi wọn ò sì ní kó orí bá gbogbo ayé náà. Ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu Abdulazeez Adégbọlá tí a mọ̀ sí Tani Olohun. Ó ti sọ̀rọ̀. Ní báyìí a rí yèyé Ajésìkẹ́mi ọmọlára. Yèyé, a rí wípé ẹ̀yin náà wà níbi ìpàdé àlàáfíà yìí. Báwo ni ó ṣe rí? Ǹjẹ́ inú yín dùn sí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí? Inú mi dùn. A dúpẹ́ fún Elédùmarè tó jẹ́ kí a rí sọ torí ọ̀tọ̀ ni pé ká pè pàdé ọ̀tọ̀ ni ká má rí sọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí Ìlọrin náà. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá òkúta gidi nítorí wọ́n fi understanding bá wa gbé tí wọ́n dẹ̀ ti ṣàforíjì tá a lè mọ̀ pé ó ti regbé so a dúpẹ́ fún Elédùmarè tó bá wa rí ọ̀rọ̀ náà yanjú. Inú mi dùn. Àlàáfíà jọba a dúpẹ́. Ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu yèyé Ajésìkẹ́mi ọmọlára. Wọ́n ní ó ti regbé inú wọn dùn àlàáfíà sì jọba. Orí ìkànnì BBC Yorùbá la wà. Níbi ìjọba yìí lọ níbi ìpàdé àlàáfíà tó wá láàrin Tani Olohun àti àwọn olùpẹ̀jọ́ rẹ̀. Bí ọ̀rọ̀ bá ṣe tó ń lọ lórí ọ̀rọ̀ náà a máa gbé wá sójú ìran yín ní orí ìkànnì BBC Yorùbá. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín látàárọ̀. Ọpẹ́yẹmí Adéòsì lórúkọ.